jùyàn sínú kànga sínú omi fún odidi wákàtí 10 látàlẹ́ kílẹ̀ tó mọ́ ṣé ń tọ̀hún ò ní ti gbẹ́mẹ̀mẹ̀ wọ́n wá ní àwọn ń wò ó pé táwọn bá ti rò gbàǹjọ́ kejì wọ́n wá pé mọ̀lẹ́bí ẹ̀ pé tó ibi la gbé sí o ẹ wá lọ rèé gbé ń bẹ̀ mo la yí ọ̀hún ń lọ báyìí ní dúníyàn ẹ tí ì gbọ́ concluding part o ṣé orí kóńtọ̀hún yọ àbí kòkó yọ ṣùgbọ́n wọ́n ti tẹ àwọn ó ti tẹ ìkan lára àwọn tí wọ́n jẹ́ ajínigbé yìí àti gbé fẹ́ràn rẹ̀ bọ́ta gẹ́gẹ́ bí. àwọn mẹ́rin. kí lorúkọ yín tẹ mẹ́rin. èmi fine pẹ̀lú fine Benjamin àti emma àti anayo àwọn mẹ́rin náà. ìlú wo lẹ ti jí onítọ̀hún gbé. express Ìjẹ̀bú-Òde. báwo ló ṣe ṣẹlẹ̀ báwo lẹ ṣe pàdé ẹ̀ báwo lẹ ṣe rí jí gbé. àgbélé wọn ní ẹgbẹ́lé wọn nígbà tó ń bọ̀ ní alẹ́ látẹ̀lé wọn wọlé so àríwọ́dé wọn lè ṣáàṣì wọn rí owó kankan ọkọ̀ gba fóònù wọn pẹ̀lú sísítẹ́ẹ̀mù wọn so àdẹ̀gbé wọn. ẹ dúró dè ní express Ìjẹ̀bú-Òde. àdúdú wọn lẹ́gbẹ̀ẹ́ ilé wọn. ok ṣé ẹ ti ṣèwádìí tẹ́lẹ̀ ẹ ti mọ̀ pé kò sí nílé ẹ ti mọ̀ pé ó máa tòde wọlé. mo lè dáhùn yẹn ọjọ́ ẹnìkan lè mi. kí ló mọ̀ ó sábà ní nǹkan tẹ́ ẹ jọ sọ. ọjọ́ ẹnìkan lọ mú mi lọ síbẹ̀ so kò tí mo mọ̀ pa ẹ̀ mi mọ̀ wọn rí tẹ́lẹ̀ mi dẹ̀ lọ síbẹ̀ rẹ̀ first day tó máa lọ síbẹ̀ ni. ṣe ti rẹ́ nìkan sọ fún yín nípa wọn yìí lè máa rówó gbà lọ́wọ́. irọ́. ok so báwo lòun ṣe dé ṣé wọ́n fẹsẹ̀ rìn wọlé ni àbí wọ́n gbé mọ́tò wọlé. gbé mọ́tò wọlé ni. so ṣé ìgbà tí wọ́n gbé mọ́tò wọlé lẹ́yìn tẹ̀lé mọ́tò yẹn wọnú ilé. bẹ́ẹ̀ni. ok nígbà tẹ́ wọlé kí lẹ ṣe kí lẹ wá ṣe kí lẹ báwo lè ṣe. àtẹ̀lé wọn wọlé so aṣá báyìí wọlé àdẹ ṣáàṣì kó fún wa lówó onígbòkò sówó so àwọn lè gba fóònù wọn lọ́wọ́ wọn. irú ilé wo ni ilé yẹn tẹ̀lé wọn wọ̀ báwo ni ilé yẹn ṣe rí ṣé ilé lẹ́yìn. onífẹ́ǹsì downstairs náà ni. ok ṣùgbọ́n kò sí security ń bẹ̀. ok. ọ̀yá kó máa ṣàlàyé lọ ẹni kó fún yín lówó. so àwọn kó fún wa lówó ọdún onígbòkò sówó so wọ́n ṣá gba fóònù wọn wọ́n dẹ̀ gba sísítẹ́ẹ̀mù wọn so àdèmú wọn long so àgbà gbogbo tàbí dé ibà. irú fóònù wo lẹ gbà. Android ni. ok so lẹ́yìn yẹn lẹ wá mú un jáde. bẹ́ẹ̀ni. àsìkò tẹ mú ọ jáde gbójú sókè àsìkò tẹ gbé jáde yẹn ó tó aago mélòó. sọ́sàn ni àbí alẹ́ àbóru. alẹ́ ni mi ò lè sọ táìmù mi mọ bọ́sì mi kò sí aago lọ́wọ́. ok. ìgbà tí wàá mọ jáde ń kọ ẹ ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀. ẹ mú ọ jáde àdèdè báyìí then wọ́n dẹ̀ ṣe àwọn ifeanyi ṣe fídíò wọn so wọ́n dẹ̀ ní ká so pé ká tọ́jú wọn sí ibà kó tó wá fún wọn lò ṣùgbọ́n tí wọ́n sọ pé 1 million because mo mọ̀ pa fóònù wọ́n sọ pé 1 million wà nù àkáǹtì wọn so a dẹ̀ gba password wọn lọ́wọ́ wọn pé tó bá dàrọ̀ pa máa ṣe transfer àwọn fún wọn dẹ̀ sọ pé láàárọ̀ pé ìyẹn ẹni tó ta gbé yẹn wọ́n sọ pé láàárọ̀ pé ó pé ẹ̀ẹ́dàbí bank manager wọn máa fún wọn ní 10 million láàárọ̀ ṣùgbọ́n tó dẹ̀ máa di tó dẹ̀ di alẹ́ tàdé sí wọ́n sì báyìí pé ká máa lọ àdé fún wọn lẹ̀ síbi ta lọ tó dẹ̀ máa di àárọ̀ tó di àárọ̀ tàdé ní kútu fáìn pé fáìn ṣàṣà ibi tí mo ti ń sùn ṣàní fáìn sọ fún mi pé password yẹn pé wọ́n ti change yẹn pé owó ṣe jáde mọ́ so nǹkan tí mo lè sọ nípa ẹ̀ ní mọ̀ pa nǹkan mọ́. so ibi kànga yìí ni ẹ sọ wọn mọ́. bẹ́ẹ̀ni. ṣé inú kànga lẹ sọ wọn mọ́ ni àbí etí kànga. a jù sínú kànga ni kò ń ṣe pé a sọ wọn mọ́. báwo lẹ ṣe jù sí kànga ọ̀nà mélòó lẹ ti so. ọwọ́ wọn àtẹsẹ̀ wọn ni. ẹ̀sùn lọ́wọ́ ẹ̀sùn lẹ́sẹ̀. bẹ́ẹ̀ni. so ẹ wá jù sí kànga lóòrò àbí nídoríkodò. mo lè dáhùn yẹn kí àwọn bá jù wọn sínú kànga mi mọ́. so lẹ́yìn tẹ́ jù sí kànga kí ni ó tún wáyé lẹ́yìn ìgbà yẹn kí lẹ gbọ́ nípa ẹ̀. mi gbọ́n kankan pa wọn. kí lẹ ní lọ́kàn nígbà tẹ́ fi jù sí kànga kí lẹ retí pé kó ṣẹlẹ̀ sí. ifeanyi ló sọ pé tó bá ti fún wa lówó láàárọ̀ pé àwọn máa pe fámìlì wọn pé wọ́n máa jíwèé ibi tó gbé wọn sí pé kó wá rọ̀ wọn lọ nǹkan tó sọ fún mi nìyẹn. ṣe ẹ̀yin ò ronú pé inú kànga tẹ́ jù sí yẹn ó lè kú kí ó tó dàárọ̀ yẹn. mo sọ fún wọn ní pé kò sí nǹkan tó máa ṣe wọn pé di àárọ̀ ṣe bí àárọ̀ ni ṣe nǹkan tó sọ fún mi. ṣáájú àsìkò yìí a gbọ́ pé ìwọ fúnra rẹ ló sọ fún ẹni tẹ́ jí gbé pé kó wọ ẹ dáadáa o pé eléyìí nígbà kan ètò máa. wà bó ṣe wù wá ní ṣìbálá ṣìbolo inú ayé tá a wà yìí náà ṣé torí pa àfẹ́ lówó yìí náà àbíbo gan-an ńlá lérò pé àkówó ọ̀hún dé lẹ́yìn ìgbà
tí ikú bá pojú kó wà wádé iṣẹ́ ìtọpinpin alágbára yìí kì í parí síbẹ̀ nígbà tá a kúrò ń bí tá a tún balẹ̀ ságbègbè bòmí. Kàyéfì 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 ńlá tó ń ṣẹlẹ̀ nínú ayé ń bí. Nínú ayé ń bí ọkọ ń fàyà rẹ̀ ṣẹ́ṣọ́. Nínú ayé ń bí ọ̀rẹ́ tọ̀rẹ́ rẹ̀ pa àwọn òjíṣẹ́ Olódùmarè tí dígí àbáfẹ̀yìntì tó fi gbogbo ara ṣẹ́gun. Kàyéfì. ẹ káàbọ̀ padà ẹ̀yìn ọwọ́ SMT lágbára wà báyìí ó ní òun ti ra gbogbo àsìkò ń pátá pé ká máa fi ṣètò ǹsó lòun gbádùn bí tòun ṣe ń lọ. ibi agbẹ́dẹ́dúró rèé lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lágbègbè Adéjàre ẹ̀yin ará Olómi ẹ sọ fara yín pé tó ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lólómi Adéjàre nìbàdàn ẹ̀yà àtọpinpin ti débẹ̀ àwọn CCTV inú ẹ̀mí tá a pín káàkiri ojú tó lé ojú tó ko ńlá pe slogan rẹ̀ ṣé kò wúwo létí yín ni rí pẹ́yọ̀ òun tóbi ìgbà tó balẹ̀ bàgẹ́ sórùlé àjà ń mì jìjìjì gbogbo lẹ́sì fẹ́ẹ́ máa fàyà o ọ̀yá jẹ́ ń fẹ́ nìkan tàbí méjì láàyè láti dá sí ètò yìí kí n sì ka kọ́mẹ́ǹtì díẹ̀ kí n tó lọ sí apá kejì torí àwọn rìpọ́ọ̀tì tí ń bẹ ńlẹ̀ yìí ọlágbára pọ̀ díẹ̀ ẹ̀yìn bá dé bọ̀ bá ń tẹ orí ẹ̀ wálẹ̀ díẹ̀ dákun bá ń gbórí wálẹ̀ díẹ̀ 091 23 70 8675 091 23 70 8675 láti Nàìjíríà ń bí ojú òpó ọ̀hún ó ti wọlé báyìí Odídẹrẹ́ ẹ̀yà àtọpinpin ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ orúkọ mi Joseph Ogunleye látàkùrọ̀. láti bo Àkùrọ̀ níbo la kù ọ wà. ó wà lọ́nà òkè àdó lọ́nà pópó. ọ̀ya. bẹ́ẹ̀ni bí wọ́n ṣe ń ṣe nìyẹn bẹ́ẹ̀ náà náà ṣe gbọ̀kadà lọ́wọ́ mi ní ọjọ́ kejì oṣù kẹsàn-án nìyẹn. pípa ló yẹ ká máa pa ọkọ̀ yẹ ká lọ police station. ẹ má ṣèdájọ́ ọdún wo náà gbọ̀kadà yín. September láti àmì. níbo wọ́n ti gbà á. September 2 tennis club lẹ́yìn Yàgànkù. ṣe ẹ̀ ń gùn wọ́n sì dá yín dún wọ́n gbà àbí báwo. bẹ́ẹ̀ ni mo gbé wọn ní mi ò máa gbọ́n ti sẹ́ẹ̀dì sí ara wọn tó gbé ọ̀nà. lọ́sàn-án wọn ò rí ọ̀kadà ẹni mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. lọ́sàn-án àbí lóru àbí lọ́lẹ̀. ní aago 7:00 lálẹ́. bẹ́ẹ̀ ni. kábíyèsí Olódùmarè. ṣé máa pé ojúmọ́ ọmọ lélẹ́yìí. bẹ́ẹ̀ ni eléyìí tá à ń sọ yìí bí aago. ẹ ti ní kí n má dájọ́ fún àbọ̀ pípa ló yẹ ká pa wọ́n dànù. àní ẹ má dájọ́ ẹ́ńjìn tí ń rè ó ti rè kú ńbẹ́. Odídẹrẹ́. ẹ̀yà àtọpinpin. ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀. Adélọ́nà àrà. tí bàbá yẹn ṣe kò bójú mu o. Ẹ̀hẹ́n. ìbá ṣe pé bá ṣe dáwọ́ lóhùn wọ́n fi ṣẹ̀sìn òun tá ń pè lólè òun iná náà ń ṣe fáwọn tí ń jí ọwọ́ orílẹ̀-èdè wa ìbá máa dáa. ẹ̀yin tún gbé ìgbọ̀nà bò mí ibi tí ọkà yín láàgán nu pé Nàìjíríà kankan bí. ìbá ṣe pé bẹ́ẹ̀ àwọn tí ń jẹ́ orílẹ̀-èdè wa bá ṣe fákùnrin náà ti ń ṣe fáwọn náà ìbá dáa o. ọ̀dà èròǹgbà ọkàn ti yín nù ẹ̀yin Odídẹrẹ́. ẹ̀rọ àtọpinpin. ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀. ẹ máa pé tó ọlọ́run ní jẹ́ bàjẹ́. ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀. orúkọ mi ní Alaba láti ojú olómi akẹ́dẹ̀mí. ọ̀yà. àdúgbò wa gangan ló ti ṣẹlẹ̀. ó ti yé arákùnrin yẹn jẹ lọ́wọ́ lóòótọ́ ni kò sí irọ́ bẹ́ẹ̀ ara. tẹ̀sí ẹni rí agbègbè Adéjàre olómi mọ́ àdúgbò yẹn. wọ́n máa ń gba ọ̀kadà bẹ́ẹ̀ gan. ilé iṣẹ́ ẹni sùúrù. wọ́n kàn máa tẹ̀lé èèyàn lẹ́yìn. ẹni sùúrù ìjọba àbílẹ̀ wo ni Olómi wà. Olúyọ̀lé ló wà. ẹni sùúrù sẹ́ bàbá mọ̀ láti akademi èèyàn yà wọlé lójú Olómi àbí. lójú Olómi. èèyàn wà á tọ̀ lọ straight.
faith ẹ máa jáde sí Àdìgún lọ mọ́ṣálà Àdìgún wọ́n ní agbègbè ibẹ̀ ó ti di lemọ́lemọ́ àbí. tó ti wò ó ti ẹni mẹ́gbàá bẹ́ẹ̀ tí wọ́n máa tẹ̀lé wọn lẹ́yìn ẹlòmíì dẹ̀ ni ó lè jẹ́rù tó máa gbé bérò nígbò bá dójú ọ̀nà ilé ìjọ táwọn wíìtì tó dẹ̀ yóò sílẹ̀ káwọn ìjọba wa gbogbo àwọn tí bá ń serú ẹ̀ tọ́wọ́ bá ti tẹ̀ wọ́n bá kí wọ́n máa fi wọ́n tẹ̀ o torí tẹ́ máa tún fi wọ́n lẹ̀ iṣẹ́ náà ni wọ́n tún máa padà sí o gbọ́wọ́ ti máa tẹ̀ wọ́n kọ̀ọ̀kan náà